lẹ́yìn òdi mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun TV. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́lẹ̀ bá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Orísun TV. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wa àti títẹ̀ fún wa kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. àdìbàtẹ wa yẹ yìí náà mo ti gbọ́ ìwé yìí sàlàyé ọ̀rọ̀ rẹ̀ ìbínú àdìbàtẹ wa yẹ yìí kí àdìbà ló gbọ́ ta láàrin àwọn pẹ̀lú Ọlọ́run ṣé kò ló ọkọ tí wọ́n máa ń pè tẹ́ ẹ máa fi ṣe yẹ̀yẹ́. bó bá yọ báyìí ìgèlè ń pè tẹ́ ẹ máa fi ṣe yẹ̀yẹ́ fẹ́ẹ́ bẹ́ẹ̀ kọ́ bára ní kò lára ẹ̀ka sí i. àgbàbàyà ẹ̀dọ̀lì náà fi wàhùdà àmọ́ ìgbàgbọ́ nínú tẹ́kí. ẹlẹ́kẹ̀ẹ́rin nígbà tí a ṣe wò lórí Lagos State ṣé mo lọ ni ìdébẹ̀ wọ́n ti ní ọ pẹ́sidẹ̀ntì Nàìjíríà fún yín ní $20 million gómìnà náà fún iye kan dọ́là ni wọ́n ló fi sán àwọn kan fúnra yín lọ́wọ́ bá nílé ẹ̀ ń ṣètò ní wọn ike gbogbo owó tí wọ́n pa ń bẹ̀ $200,000 lásán ni wọ́n fún yín ibi wọn fi ń ṣe bísíǹnẹ́sì. èyí tó wá bà mí nínú jẹ́ tù yẹ́yẹ́ òun ni àbá ti ń sẹ́ǹdì ọ̀rọ̀ mi sẹ́ni pílásítọ́ọ̀mù káàkiri. ó yà kó odò nígbà wọn sọ pé wọ́n mú sọ̀rọ̀ gan ó sì àdìbàtà ìyàwó àdìbàtà láti lọ sẹ́ǹdì ẹ̀ sí. àwọn ọmọ mi wọn bẹ̀rù pé sékè tó mo tó sí ìyàwó àdìbàtà láti lọ abẹ́ ìyàwó ewu. adúgbò bẹ̀rẹ̀ sẹ́ǹdì nígbà yìí kọ̀ wọ́n bàbá yìí sí. bí ìbá obìnrin sẹ́ ìyàwó àdìbàtà láti ní wà fúròsì aláwọ̀ ìjọ ṣe rí ibú. Ìgbàgbọ́ agbọ́gbọ́ wọn ní mo ní káwọn nígbà má jẹ ìdájú sáwọn. Làwọn àjẹsẹ́ jẹ́ mílíọ̀nù. Àwọn tó wọ́n bá nígbà bàbá tí ó kún èkí ẹsẹ̀ mú múlé. Ànífà Bùkátà Bùsọ́lì yìí náà, òun wá sí wá sí. Ó wá bú mi tán. Àwọn ọmọ wa sọ pé ní ló kú, àwọn kẹ́lẹ́ mi kọ́ ló kú. Ìkúkú sọ̀rọ̀. Àwọn tó wà nínú dúró bẹ́ẹ̀ ni pé Nẹ́sìn Sàlàfí wá pè ó sì lọ́dọ̀ rẹ̀ ní ọ̀nà ìgbàdàn sọ́ọ̀rì òṣèlú ọ̀dọ́ ọ̀rọ̀ ọlọ́rẹ̀ òṣèlú ọba lọ́wọ́ sẹ́sìn ọlọ́run sọ́ọ̀rì ọba mú ọba yẹyẹ. èyí ò jẹ́ àbá mi ló jẹ́ ọmọ ìyá mi obìnrin tẹ́lẹ̀ yóò kọ́ ọmọ ìyá mi ni òun náà wá pé Bùkátà Bùsọ́lì yìí náà yẹ ìyá náà sí ọ̀hún àìjẹ́ nípa ní gbogbo ìdílé fọ̀rọ̀ pamọ́ sí. Bára àfi bá sílé wọ̀ wọ́n sọ pé kò sọ́nà ńlẹ̀ ní ẹ̀ka àdúgbò rẹ̀ yóò kúnlẹ̀ òtún kọjá. Òun náà wá pe Bùkátà Bùsọ́lì yìí náà. Wọ́n lọ sọ tó bá ń bára ṣe bọ̀dá kò kú wà dáadáa. Kò ṣe yẹyẹ rẹ̀ kó lójútì. Tọ́lọ̀ wọn bá lójútì ní sẹ́yìn lójútì ni. Wọ́n á sílé yẹn sí tó báyìí nípa ní ọ̀rẹ́ lákùn ẹ̀ náà kọ́ tì yẹn lákùn. Jẹ̀nàlá kò dé lọ́síyà ìwádìíyà wọ́n di lára tó lọ́síyà ìwádìíyà ló bẹ̀rù lèmi náà kéde romantic èmi ò ti sọ̀rọ̀ báyìí àmọ́ àwọn fi kó òfin kí n má fèsì èdè yìí pọ̀ wọ́n ní àwọn tó dọ̀rọ̀ ẹ̀mí ẹ̀mí fún òdọ́dọ̀ mi fún ìfún lọ rẹ̀ ọ̀nà ìlàsì. èyí ó sọ wá tó báyìí tó ní lọ́ta lórí bàbá rẹ̀. Bọ́lá ọ̀tọ̀ bá àwọn ọmọ àgbẹ̀ láwọn ọ̀tẹ̀ gbọdọ̀ fún náà tí wọ́n ń pè lẹ́yìn pé ó ṣeun àdìsọ fún bọ̀dá ìjọba ṣe ṣe fún wa ló wá sọ fún àwọn ọmọ mi rà ẹni tí ń sọ̀rọ̀ bí bàbá rẹ̀ bá bí wèé nínú ọmọ kò ní sọ pé pé jẹ gbẹ wọ́n sọ bọ̀dá rẹ̀ tó ní lárí bì í àṣà bàyánù lè ná. àṣà bàyánù lè ná sí wọ́n ò dá wọ́n mọ́ ìgbọ̀gbọ̀n lè mọ̀ dẹ́gẹ́. Ẹ náà ni òjò wá mọ̀ lórí
lálẹ́ tó bá wá mòlúdi lálẹ́ ni àbájẹjú rẹ̀ ijó òde wá mòlúdi alẹ́ máa ń lá àfa ìdálé lọ́ọ̀rù kì í sáré yìí sọ. èyí tí mo fi wá lẹ́kọ̀ọ́ náà ń lò níyì tèkó tọdún tó lọ èmi kọ́ ni ẹkú tí ẹbí máa ní tẹ́ ẹ ṣépè fún mi ó sì di dọ́kẹ̀ta bàbá bàlá àdìsí wa bá mi wọ́n sì ń ṣépè ibi wà láì èmi kọ́ làwọn bá wí wọ́n tún láwọn àbúrò lẹ́yìn nìkan làwọn bá wí ẹ wá sọ àwọn àbúrò wọn lẹ̀ sọ lọ́dọ̀ ara wọn òkè àwọn mẹ́lì bí sàgá ṣe tó jọ́mọ̀ mi ṣé ó sàgá ọmọ yá wa gbogbo ó ní yọdún àfi kíra wa nítorí tí àtẹ̀lẹ́ tó kíra wa padà ní nítorí tí ẹ ń kó wa síra wa ẹ pé mi pẹ̀lú rẹ̀ kí ibùsùn wa títí tán ẹ tún pa àwọn ọmọ kéékèèké lẹ́yìn náà síra wa ọlọ́run kó làwọn lọ́wọ́ ẹni tí ń ṣe ní tí sì ń gbani. mo wá sí ìwọ́de nílọrin nígbà ìdílé wọ́de èmi máa wọlé tẹ́lẹ̀ anáwọ́sùkò bàbá àdéhùn ọba ṣìrù ni mo wọlé àwọn àgbàlagbà ní mo lè fi wá sàdúrà tán làwọn ẹ̀ máa gbọ́ ó kú gbọ́dọ̀ kú bàbá ọba rẹ̀ náà ọ̀pẹ̀ takú wá ní wọ́n á dé ọmọ wọn yìí náà ni lọ́ba sí wa náà ò ní sọ̀rọ̀ àwọn bàbá rẹ̀ ti sọ̀rọ̀ alájọ bàbá ọlọ́rin tó dé bá ṣẹṣẹ wù. لا تخاف ضيقا ولا تحزن ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ọba àlọ́rin tó ní wá ní á èyí kì í sọ fọ́mọ rẹ fẹ́ fèrè tán lẹ́nu ẹjọ́ sọ̀rọ̀ lọ́nà máa fẹ́ lò mí dédédé mo bá ní ibi ogójì ọdún kọjá díẹ̀ tí wọ́n kó wa wọ́n àwọn àgbàlagbà tẹ́yìn náà tara wọn jáde ọba sórúkọ̀ lérè orin tí ṣé wà láwọn ní a máa wí dọ́là níbi làtà sùn bí ó yá Rabbana wàtàlà ìfọ́dílé làásìrì wàhábùtà làdá bí mọ́lìdì káyèrè làkàdà mílẹ̀sì yàgòlò mìíràn bẹ̀lẹ̀kùnà wàsàdà kí n má fọ̀rọ̀ gbè. mo wá ní bàbá ṣe aláwọ̀ ní káwọn sọ pé tẹ̀kí súnmọ́ dáadáa yìí sọlú kámbàrí àdìrà àdìlọ èèbò dé ìtàlá àná. تعيش أشجار الغابر أبي عيلوري أبي طلعنا. mo máa wí bẹ́ẹ̀ nínú bàbá ọba sùúrù bá tó bẹ́ẹ̀ á ọmọ yìí ìlẹ́pọ̀ mọ̀ọ́rọ́ sọ báyìí wọ́n bá fún mi ní owó ọba àlọ́ ibà tó jẹ́ fún mi ìṣẹ́jú márùn-ún mi. ṣé báwo rẹ̀ bínú sí pé kòròfò ló gba yìí nínú ilé ọba àlọ́ yìí yóò jẹ́ wọlé mọ́lá tó dún kẹrin yìí. láti tòkó sí ilé wájú ìdá ilé mọ́gàdí ìdá bẹ̀rẹ̀ àwọn ìjòkó. mo sì wọ́n bẹ̀ lọ́dún yìí náà òjòkó èmi àtọ̀rẹ́ mi ṣàbẹ̀wò àbí sàrà ní Àbújá àti mọ̀lára ṣàbẹ̀láyì ọlọ́run tó ń sàrà ṣàbẹ̀wò lọ́wọ́ àìsí. sílẹ̀ tó ń sọ káàkiri pé iná àjọ rí ọlé àjẹ́ rí lọ́ba bàbá rí lọ́ba ní àbálù. àyíwá sọ bẹ́ẹ̀ ni pé ẹ fúláyì rẹ̀ o wàá máa rí ẹ bá fọ́ ọkàn ní kókó bá fọ ẹni kì í sọ ẹjọ́ mọ àlórí ó lù mí. Taniọ́ ìdí eléyìí ṣé wàá rí ìgbà tá a fẹ́ ṣèyàwó àkọ́bí mi lọ́kùnrin wọn láti ṣe kẹ́kọ̀ọ́ dá lọ́dún méjìlá kájọ ṣe ìta sí ìdòdò èyí tá a sọ lóko àfáwọn àgbà tí ó kọ̀ ní bàlá ẹ̀. kó tó wá dìgbà wọn bàbá wa ìmọ̀ àgbà wa wá sẹ́kù wọ́n wá ṣàtúnṣe láàrin mi pẹ̀lú ọmọ ìyá mi wà lálẹ́ rẹ̀ kí bọ̀dà sọ́ra. ọ̀rọ̀ náà sì tán wọ́n náà jọ tá a lọ ọ̀dọ̀ sẹ́wọ̀n Suleiman bá a ṣe kó mẹ́ẹ̀ adarí sí adéṣọ̀ kan ni lọ́dọ̀ àwọn ìyá wa inú màmá dùn wọ́n sì bọ́ọ̀lù láti rí bẹ́ẹ̀ ìwé gbogbo lẹ́lẹ̀ àdúrà láwù o tún wọnú lẹ́yìn padà ní wọ́n tá àrẹ́ yìí káàkiri wọ́ bí wọ́n ṣe dùn màmá sunkún ni màmá wa tó bí rẹ̀ kí n là sáà bẹ́ẹ̀ náà wà ní ìyá tèmi náà sunkún lé torí pé ọ̀rọ̀ tí ṣẹlẹ̀ yóò yẹ lómi ìwà parí rẹ̀ síbi tó yẹ ní lónìí màmá náà sunkún sẹ́bí bá mo lọ́dọ̀ rẹ̀ kí ìbù náà tí mo lọ lè kí sẹ́bí náà tó sọ ní pé káàkiri náà láwọn tó wọ́ ara rẹ̀ lẹ́ẹ̀lẹ́rẹ̀ kejì ẹ̀yin náà ń sọ fáwọn èèyàn pé kí mo wá lọ́bẹ̀ ó ti bẹ́ẹ̀ lọ lè wọ́ ara rẹ̀ lẹ́ẹ̀lẹ́rẹ̀ kejì kí àlẹ́bí ní kò tọ́ kéjì ó sọ mùsùlùmí kan nù òkè náà lẹ́ẹ̀mejì nítorí lákòókò tí ó gbé kí ni tó wá lọ
Nàkíbù wá di ìyàwó ọmọ mi ó sì wá tẹ́yẹ́yẹ́ àjọṣe wòlímà ni àjọṣe ìṣẹ́fà ni àjọṣe òkúkọ́lá àjọṣe tó ni kí ló tún kù ọlọ́run wá bu ìyàwó náà lọ́mọ. Alhamdulillah. Mo wá jòkó pẹ̀lú àwọn ọmọ ìyá mi àtàwọn bàbá mi àtàwọn ìfowó sàràtì. Mo wá ní kò ìjẹ́bi mọ̀ pé ọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ lè ní yẹ́yẹ́ Nàkíbù gẹ́gẹ́ mo fẹ́ kó wá sí wáàsí. Àwa sọ nínú orí ọ̀dọ̀ mi nílọrin ní sáìtì. Wọ́n wá pé tẹ̀lé ẹ̀rí ọlọ́wọ̀n òjò pé bọ́ọ̀lù. Àyíkó yìí wọ́n ló pè pé wọ́n máa bọ́ ọmọ. Láti wọn tó tó kẹrin, àyíkó tó ìwà fìfọ́ náà sọ sí pé Nàkíbù lọ́wọ́ wà nínú ìdàgbà lọ́wọ́ òun òde ní láǹfààní àti wáwò. Ìwà láì tó ìlú wa náà, bó bá rí bẹ́ẹ̀, ẹja ń gbúgbé mo ní òṣèlú tó jọ àfẹ́ gbúgbé. Ìdí òsì dáfẹ́ ó níbi, wọ́n làwọn lè fẹ́ lòmí. Àmọ́ òun èyí ò fẹ́ kó wá sọ̀rọ̀ lọ́dọ̀ mi. Kò sọ bẹ́ẹ̀, àìpé nígbà ní mo ní fọwọ́ kù. Nàkíbù òbínú èyí ló bínú, ó tún wá dídọ̀ kó ma láti bá lọ́mọ mi kọ́ nígbà tí wọ́n bá mi gbé kò. Owó rà láti fẹ́ ní sí o 50,000 naira. Nàkíbù làsìlámù ló sẹ́yìn díẹ̀ sí òkú ọmọ mi. Olùsọ̀gbọ̀n òkú ẹ̀ka ọ̀rọ̀ Nàkíbù tó sẹ́yìn owó fún ọmọ rẹ̀. Kílẹ̀ ń wá ká dọ̀ ká sí, kílẹ̀ ń wá ká máa jà sí. Àwa sì wò pé lẹ́yìn ọ̀nà bàbá wa kú. Nígbà bàbá kú, àwọn èèyàn kí ni àwọn èèyàn wá. Ó dàbí ìgbà ẹ̀kọ́ bá ló kú ni. Sẹ́mi ni àbọ̀lọ́ àlùbáríkà yìí máa gbogbo àwọn àgbàlagbà ni. Èmi ò kú lọ́mọ yàn. Wọ́n á sọ fún àwọn àdùsọ́ọ̀lì yìí ọ̀gbọ́n. Mo máa yẹ́ màá lónìí. Àbá Ádámù Sàláàtì rẹ̀ kíkúrà Sàlámì. Ó ti kí mi nísìnyí. Ọlọ́run ọmọ ọdún náà. Àmọ́ pè mí tó kí mi o. Ibi ẹ̀pẹ̀lẹ̀ ti bàbá kọ́ lòun náà bá wá. Mo ní wà láì gbogbo tó sì wà lẹ́nu ìlú gbogbo ti ṣe bá ti ṣe pẹ̀lú ara wa. Ó lè tẹ́lẹ̀ rẹ̀ yìí. A ti pín bọ́gáàmù. Èmi mo kọ́kọ́ mẹ́sàn-án rẹ̀. Tẹ̀lẹ̀ kíkúrà Sàlámì. Wọ́n sì dáa kò sí ilé wà ní túbà wọn lọ sí ọ̀dọ̀ àwọn nílẹ̀ Mali lọ́dọ̀ àwọn bámbá. Ètò fàáta àfi fúnlẹ̀ kíkù ní bọ́gáàmù ni. Mo fi kí wọ́n gbọ́ wájú rẹ̀ sí ìwúkọ́lá kúrò náà lọ́kàn. Ọ̀tẹ̀ ti wá, àwọn mìíràn ti wá. Adájọ́ kílẹ̀ kí mo dé bí ẹ bá mọ̀ tẹ́ fi pamọ́ kó mẹ́rin ó máa wá. Wàláhù yà lámù ní mùsùlùmí àbí ẹni mùsùlùmí. Ẹni tí ń bá ayé àtẹni tí kù sí ọlọ́run náà. Bí wọ́n ṣe dé wàrà tí wọ́n kí bẹ́ẹ̀ káàbọ̀ kúrè. Bẹ́ẹ̀ni ká gbọ́dọ̀ bá nínú àwọn tó jẹ́ tiwa náà. Táàbọ̀ sí táwọn táàbọ̀ kàbálẹ̀ sí ó tó kàṣe. Lónìí tọ̀ ní ẹ lọ gbọdọ̀ fún torí ìlú wọn lù yí o. Àwọn èèyàn yìí tí bàbá rẹ̀ kú yìí nìsín. Tí tó bá lọ sí pàǹkẹ́rẹ́ pọ̀ ni wọ́n lù yí báyìí. Nàkíbù tí wọ́n wá pẹ̀lú bẹ́ẹ̀ náà. Ètò wọn fẹ́ sọ̀kalẹ̀ sí. Méjì o, tí wọ́n ti wá sí láàrin ìṣẹ́jú mẹ́wàá kẹ̀yọ́ dání. Òun ni pé bàbá tó bí ìyá mi, òun ni wọ́n ń pè lábẹ́rẹ̀ káàdìrì ìdásásà. Tí jẹ́ ẹjọ́ pé ní bàámi kánú, tó gbọ́dọ̀ fún wọn pé kánú. Òun ló sì mú àfáàǹdá lọ́ọ̀lẹ́ ikú ọlọ́dọ̀ sí wàhálà kàtì. Wọ́n pè ní sásà, àbẹ̀rẹ̀ káàdìrì ìdásásà. Bàbá Òṣogbo òun náà bàámi kánú. Ìyá tó wá bí wọ̀lá náà Asádùn Mùsùlùmí àti Nàkíbù Làsìláàfì àti ìyá wa wọ̀lá mẹ́sàn Òsáàsìlì àti ìyá Àmírù Dẹ́sì òun ni wọ́n pè wọ́n ní ìyá Séhù àti bàbá òun ìyá kan bàbá kan ló bí wọn. Kí ẹ má bá fi kára wá sí ìyá kan bàbá kan ló bí bàbá tó bí ìyá mi ó gbọ́sẹ̀ àti bàbá tó bí ìyá Nàkíbù ìyá tó bí Nàkíbù Làsìláàfì àná àti Asádùn Mùsùlùmí àti ìyá wa sọ̀gbọ̀n lálẹ́ sọ̀rọ̀ láti àti ìyá Àmírù Dẹ́sì àtàwọn yòókù wọn ìyá kan bàbá kan pẹ̀lú bàbá tó bí ìyá mi. Ìyá mi wá ń sunkún ìdúrẹ́sọ̀ alọ̀rọ̀ sí i. Ìgbẹ́ ìdá tí àwọn kan wá ní ohun ọmọ ṣàṣà tèmi jọmọ rẹ̀ yìí tèmi bẹ láyé tí jẹ́ bàbá Òṣogbo kí wọ́n lọ pẹ̀lú ọmọ ìyá Séhù ni wọ́n ń jà. Wọ́n ní kí wọ́n máa bá fi kára wá sí ìyá kan bàbá kan ló bí wọn. Kí ẹ má bá fi kára wá sí ìyá kan bàbá kan ló bí bàbá tó bí ìyá mi òun ni wọ́n pè wọ́n ní ìyá Séhù àti bàbá tó bí ìyá mi
tí òun fi jẹ́ bọ̀ fáwọn bàbá ọkọ̀ wọlé bá tọ́lá rí bẹ́ẹ̀. هذا بيان للناس وهدى وموعظة للمتقين ولا تحزنوا وأنتم ìyá tó bí mi ọsọ pé tó ń bá kú àjẹjọ àfihàn kí wà gbọ́dọ̀ débi kú. وأنتم الأعلون إن كنتم مؤمنين. ẹsẹ̀ sí sí àwọn ọmọ èyí ni ọlọ́run o. وأنتم الأعلون إن كنتم مؤمنين. ẹsẹ̀ ti pẹ̀lú ọlọ́run ìpẹ̀lú ọlọ́run yóò pàdé pẹ̀lú ọlọ́run. Débi pé mo ṣàdúrà fún àníbàbò ìdílé pé ẹni ó bá ló kú tìrẹ̀tìrẹ̀. Sẹ́ni ò sí ìwòrán sàlátì. Bí àgbọ̀rẹ́ nìkan, ó ní ṣé ẹni tó gbé lọ sí platform ní sọ́wọ́n fẹ́ kọ́ fún mi. Bí mo ti wá tọrọ òun náà, ó tọrọ fún ẹ̀kí ìgbàsí láti ló bá ní kó kú, ó tọwọ́ kú tìrẹ̀tìrẹ̀. Wọ́n dà nígbà tẹ̀yìn òun náà, ẹni ó bá ní ó kú tọwọ́ kú tìrẹ̀tìrẹ̀. Àníbàbò ìdílé ẹni ó bá ní ó kú tọwọ́ kú tìrẹ̀tìrẹ̀. Ẹni ó bá ní kí Ibrahim ẹlẹ́gbọ̀dọ̀ tó kú, ó tọwọ́ kú tìrẹ̀tìrẹ̀. Ó rà láyé fún bẹ́ẹ̀ sí. Gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ kì lọ ni. Ẹ tún fẹ́ yìí náà ká ẹ tún gbé lọ sí píláfọ́ọ̀mù ló bá wù yẹn gbé lọ. Bẹ́ẹ̀ yóò bá jẹ èdè kò ní kú bí. Ọlọ́run ní dédé mi ṣe yìí ní táwọn àgbàlagbà ṣe kó má bàjẹ́ ni. Èsì tó domina bì kì í bá ọ̀pọ̀ lọ́dẹ̀ nìkan. Àbẹ́pẹ́lẹ́ ní kébé ìlú rẹ̀ lẹ́nu bá péjọ tẹ́ ń ṣe pèlè ní tẹ́ ń fà sí mi. Á pàdé pẹ̀lú ọlọ́ àfáàní ló sì dá láàrin àwa pẹ̀lú yín. Ìdìbò rẹ̀ sọ̀rọ̀. Àwọn fúnni láàyè.